ọmọ ìyá mi má wọ̀ sókè rárá, má wọ̀ lọ, má gbé lọ, dúró kò listen sí iṣẹ́ yìí, dúró kò listen sí iṣẹ́ yìí, dúró kò listen sí. Mo bẹ̀ ẹ́ mo rọ̀ ẹ́ sáré lọ ṣiṣẹ́ yìí ní èpè àti àdúrà. Ìwọ tí ìdè bá wà lára ẹ̀, ìwọ tí ìdè bá wà lára ẹ̀ ọmọ ìyá mi, mo fẹ́ kó lọ gbìyànjú iṣẹ́ yìí ní èpè àti àdúrà. Wàá ṣe kan fún mi tó bá yá, bóyá irọ́ ni àbí òótọ́ ni. Mo mú ńlá lẹ̀ o ò ṣe, mo mú kékeré lẹ̀ o ò ṣe. Èwo ló fẹ́ ṣe, èwo ló fẹ́ dání ṣe? Ọ̀rẹ́ sú mi, ọ̀rẹ́ ti sú mi. Bá mi share fídíò yìí o, bá ṣe ń wo fídíò yìí bá mi share. Help me to share the video, share the video for me. Help me to share the video. Ẹ̀yin tẹ́ bá jẹ́ tèmi gógógógó, ẹ̀yin ni kẹ́ bá mi share. Àdúrà gbogbo ẹgbọ̀n náà là fún gbogbo yín. Iwájú lẹ́ máa lọ ní padà sẹ́yìn. Kí lẹ fẹ́ ṣe? Báwo lẹ fẹ́ ṣe iṣẹ́ ìyá túdé? Bí ìdè bá wà lára ẹ̀, yálà ti ìta ni àbí ti inú ni, ọmọ ìyá mi máa tú kù lára ẹ̀ o. Kò tó fẹ́ ṣe wá wò ó, lọ wá bá mi wá kọ̀. Wájú wá bá mi wá kọ̀. Mú ẹ̀yìn adìyẹ ìbílẹ̀ tó mú dáadáa, tó mú eléyìí nísìnyẹn rí bó ṣe mú dáadáa ní kíkan. Wọ́n sọ ìpò kì í ṣe ẹni jẹ tó yẹ kó mọ́ rárá tọ̀. Wọ́n fẹ́ rà ẹ̀yìn adìyẹ ìbílẹ̀ ló máa lò tàgírí. Ẹ̀yìn adìyẹ ìbílẹ̀ ẹ rí pé ẹ̀wọ̀n kan tó máa pè lọ́wọ́ mi pé ṣé ti tawó àbí ti gòbé àbí ti èèyàn ọmọ ìyá mi. Ẹ̀yìn adìyẹ ìbílẹ̀ tó mú dáadáa bá ti wáyá pa ẹ̀yìn adìyẹ yẹn sínú ẹ̀, bá ti sínú ẹ̀ wàá mú ní alẹ́ ló fẹ́ ṣe yìí, alẹ́ ló máa ṣe. Wàá mú síbí, wàá fi rò, wàá fi mísì ẹ̀ dáadáa, wàá fi mísì ẹ̀ dáadáa, wàá fi mísì ẹ̀ dáadáa ọmọ ìyá mi. Wàá ti mú sọ́fọ̀ tó ń pè ní ìmí ọjọ́ pupa, wàá ti mú, wàá lọ, wàá ti kúnná díẹ̀ ló fẹ́ lọ kó gbúdọ̀ pọ̀ dáadáa. Wàá lọ akúnná ọmọ ìyá mi, wàá tó wà dálé lórí, wàá yọ̀ dálé lọ́wọ́ ọmọ ìyá mi. Wàá wá ògèrè epo ní alẹ́ tó bá fẹ́ sùn ní o máa ṣiṣẹ́ yìí. Bá mi ṣe fídíò ọmọ ìyá mi, iṣẹ́ yìí dájú. Bí ìdè bá wà lára ẹ̀ lọ́tún àti lọ́sì, ọmọ ìyá mi àti kíni ajákò lára ẹ̀. So wàá mú ògèrè epo pupa, ògèrè èyí tó wà lórí èkìtì, èyí tó wà nísàlẹ̀ ní ògèrè epo pupa, wàá dà á sí, wàá bu díẹ̀ náà sí, wàá dùbò sí ọmọ ìyá mi, wàá rò pọ̀ dáadáa ọmọ ìyá mi, wàá ṣàdúrà sí gbogbo tó bá fẹ́, wàá ṣàdúrà káyé tú ẹ sílẹ̀, oṣó kó tú ẹ sílẹ̀, àjẹ́ kó tú ẹ sílẹ̀, ẹlẹ́bẹ̀lọ́gùn kó tú ẹ sílẹ̀. Nítorí pé ẹni tó bá ní ni kọ́ ló ń rọ ni, ẹni tó bá ní ni kọ́ ló ń rọ ni, ẹni tó bá ní ni kọ́ ló ń rọ ni. Àwọn kan wà tó yẹ pé ó máa fi àṣẹ ṣépè fún ẹ, wọ nǹkan ló máa padà tú ẹ lẹ̀. Ọmọ ìyá mi bá ti wá síbẹ̀ ṣàdúrà ọmọ ìyá mi wá gbé mu lójú ẹsẹ̀. Tára ọba ti rọ ẹ gbèdè ọmọ ìyá mi ọ̀rẹ́ nígbà tó bá lo iṣẹ́ mi o, tó bá ti tára ọba ti rọ ẹ ọmọ ìyá mi ọ̀rọ̀ ẹ ó gbà kó sáré fún ara rẹ o. Iṣẹ́ ìdájú tẹ́sítẹ́ ẹ pé ó wà lẹ̀ fóyàn ní fẹ́lú fóyàn ní lálẹ́ yìí. Iṣẹ́ ìdájú tẹ́sítẹ́ àkọ́fà. Stay mẹ́ babaláwo international. Bá mi ṣe fídíò yẹn ọmọ ìyá mi. Tó bá mọ̀ pé o fẹ́ kí máa kọ́ ẹ̀kọ́ ẹ mọ́, máa kọ́ Ìgbò, máa kọ́ Haúsá, máa kọ́ elédè mi. Ìkọ́ ẹ mọ̀ rí pé ẹ fẹ́ máa ṣe fídíò yẹn ẹ láìkẹ̀, máa kọ́ elédè mi. Kàtúntò fẹ́ máa ṣe nìyẹn. Àdúrà gbà ọ́. Thank you very much. God bless you. Ire o kàkà.